jẹ́ ọlọ́run wá jẹ́ yóò padà wá jẹ́ fún wọn ni. Ilé àtúnkìlì ẹ̀ mú wa. Àwọn tó bá wa jẹ́ tó bá wa jẹ́. Yóò padà wá jẹ́ fún wọn ni. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti gbogbo tẹ́tí ń wò wá. This is DG Naija TV. Please don't forget to subscribe, like and share for more updates. Ẹ̀yin tèmi, lórí ọ̀rọ̀ àwọn ọmọ onímọ́tò NURTW láti mú wá báyìí o. Ṣé gbogbo alámọ̀ gbogbo rògbòdìyàn tó wà láàrin MC Olúọmọ àti Koko Zaria ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́? Ṣùgbọ́n ó dàbí pé tírélà ti gbà wọn kọjá báyìí, ó ti ṣe díẹ̀. Ṣùgbọ́n a rò pé gbogbo ẹ ti lọ sópin ni. Ṣùgbọ́n ó dàbí pé gbogbo kinní ó yè wà ní ọkàn MC gidi gan ni. Torí kéèyàn bá betray èèyàn, kò ń ṣe nǹkan tí èèyàn kàn lè gbé kúrò ní mind because èèyàn yìí máa rò from time to time. Lóòótọ́ kò sẹ́ni tí ọ̀rẹ́ rẹ̀ bá dà tí kò ní dùn púpọ̀. Ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé Koko Zaria ó wá padà lẹ́yìn MC Olúọmọ pátápátá, ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́, ó wá di pé Tàfásígò ló ń tẹ̀lé káàkiri. Ó jẹ́ ohun tó dùn MC Olúọmọ púpọ̀ gan. Nítorí kò sí ẹni tí èèyàn bá gbọ́kànlé tó bá ṣírò ilé ìfúnyàn tí ò ní dùn yàn. Ṣùgbọ́n ènìyàn máa jẹ́ ènìyàn, Ọlọ́run nìkan ló lè jẹ́ Ọlọ́run. Ẹ̀kọ́ ńlá ilé lè jẹ́ fún gbogbo wa o. Ẹ jọ̀ọ́ jẹ́ ká gbọ́ nǹkan tí MC Olúọmọ sọ níbi ayẹyẹ yìí. Lórí DG Naija, ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan òjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé, ẹ bá wa subscribe, kẹ́ ẹ like, follow, kẹ́ ẹ sì share fídíò yìí. Ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde. Èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni, ẹ máa bá wa ká lọ. Ó ṣe kinní kan, ó ṣe gbà kan, ó lè wá sọ fáwọn èèyàn àtọ́pá àtọ́tọ́d ẹ̀fìn àtọ́ lọ́hùn yìí lẹ̀ kò ṣe é. Because ọlọ́run ọ̀bẹ lẹ́nu máa rí ó máa ṣèdájọ́ oníkálukú tó bá yà. Ó lè máa jojú èmi àti ẹwà dídìbò ẹwọ bàbá Sàràkí níbi tọ́wọ́ àti èmi àti ìṣàlẹ̀ sọ pé ń gbádùn ní àbò jìyà. Kò sẹ́ni bọ́dì tó mọ̀ ìwọ oníkálukú ló máa tẹ̀lé lọ ní sàárè tó bá yà. Èmi yìí sì do your best and leave the rest. Ìkọ̀dà bá lè ṣe ilé ayé àṣe àmúkò ohun gàrí inú ilé ìbẹ́ síta. Tó bá sọ fún èèyàn pé gàrí ló mú wọ́n máa mọ̀ pé gàrí ló mú. Ọkọ̀ tó máa ń yí ẹ̀ kò sọ́kọ̀ ẹ̀. Ó lọ sí pátí ẹkún ìbẹ̀rù délé lára yín gbé fóònù àwọn olórí burúkú pàǹdà ló lò ó ní tó bá ti ẹ̀rọ aṣọ tó wọ̀ pé yóò yá ni òun bá tọmọlàkejì ẹ jẹ́ ìwọ náà máa padà jìyà ẹ̀ nínú nǹkan tó lọ́wọ́ ọba tó dé wà lókè yìí tó fi kún èèyàn tó bá ti ń pa tìyàn jẹ kò lè látò gbọ́tọ̀ ilé ayé èèyàn tó bá ti ń pa tìyàn jẹ kò lè látò gbọ́tọ̀ ilé ayé òun kírun náà kí wákàtí márùn-ún ó máa kí wákàtí márùn-ún ẹ̀ tán ìwọ náà ló máa lọ lé oníṣègùn ìwọ náà ló máa fẹ́ ẹni tó fẹ́ ga ló fẹ́ fà wálẹ̀ ìwọ náà ló máa lẹ́ni tó wá sọ́dọ̀ ẹ̀ tó bá kú bẹ́ẹ̀ pa lórí burúkú kí ló ń bá kiri ìwọ nìyẹn Ọlọ́run nìyẹn àfáàmì ẹ̀ máa ṣe bẹ̀rẹ̀ yìí ṣùgbọ́n Ọlọ́run gbàdúrà yìí pàṣẹlá káàkiri fún mi. Ó yẹ kẹ́ ẹ ṣe ọdún ní last year ìbí náà la jókòó sí ọba Mobi. Ọlọ́run bá mi fún ọlá nípa àríkà tí ó pọ̀. Àmín. Ọlọ́run bá mi fún lẹ́ni gígùn àtàlàfíà. Àmín. Ṣé rí owó tí èèyàn bá ṣiṣẹ́ sí báńkì? Òṣìṣẹ́ orí owó yẹn ó tó bílíọ̀nù. Tó bá ríṣẹ́ ṣe kún owó yẹn. Tó náà ẹ máa fi bí rẹ̀ mi o. Ọba Mobi gbogbo ibi tó bá wà ní ayé kò ní fìdí rẹ̀ mi. Àtàwọn onírànlọ́wọ́ mi ní táìmù yẹn àwọn èèyàn sọ̀rọ̀ àdì mi ọ̀jẹ́ kí n máa là. Àwọn èèyàn sọ̀rọ̀ àdì mi gan nígbà ìwádìí ẹ̀jẹ̀ mo fẹ́ rẹ̀ ẹ̀rọ mo máa ń pín ẹ̀rọ ọdún mo máa ń sọ̀rọ̀ yẹn máa rẹ̀ bóyá age of 30 years ni mo wà mo ti ń náwó iṣẹ́ gbọ́dọ̀ tán age of 30 years mo kàwé kọ́lọ̀ gbọ́ story mi. Ẹni tó bá mú gbàgbà bá ń ṣe láyọ̀ jọ̀ṣọ̀ tó ṣe máa máa play kọ́ jáde kọ́ sọ yí ẹ̀yẹn ó tó kó oṣù gbígbé. But ilé ayé ìwà tó ní kálukú bá wù á padà gbà. Mo fẹ́ ràn ilé yàfa. Àwọn ọmọ gbogbo wa ti ṣe. Ó wá kú díẹ̀ káàtó yìí pé lọ́gbé ìgbọ́dọ̀ sílẹ̀ fún àwọn tí mo fún lẹ́ràn.
This order will be giving 50 million naira. Láì béèrè. Ìfọwọ́ ti ná káàtì mi lọ́wọ́ torí wọ́n fẹ́ fún àwọn ọmọ mi kan níbi ilé ìwé tó ṣí. Wọ́n wá níbi làwọn fẹ́ sẹ́ǹdì owó yẹn sí láti fún àwọn bọ́ìsì tó tẹ̀lé mi àtàwọn àtúrẹ́sì kan tó tẹ̀lé mi. Fẹ́yìn yìí sì mi ti gbàgbé pé ọ̀nà káàtì mi lọ́wọ́. Àtúwáwá àgbẹ̀ ọ̀nà pẹ́sìtà ní kí n sọ̀rọ̀ bàbá ẹgbẹ́ wọ̀nyí tí mo kó débi o. Ọ̀nà MC máa wọlé àwọn lọ́sọ̀ 5 million tí mo dárúkọ bí jọ yìí. Àti ìjọba pé wọ́n tó wá mú mi lọ sí òkè. The man give me 3 million cash owó tuntun ní note. Pé MC dàbí pé ìmọ̀ lọ síbi kan owó ìbò náà. Ọ̀la ìgbòho ibi táwọn ọmọ ẹ̀bá wa ajé ní ìlàbọ̀rọ̀ lọ. Ṣọlá yìí sí. Ìmọ̀ donate lórí ìjọba yìí. Níbi màdẹ́fà láti wọ̀ wọ́n ọmọ oníṣọ́síta. Because tíṣù ẹni bá ta àfọwọ́ ìjẹ mo ti gbẹ́. Ẹ̀jẹ̀ ìrànṣẹ́ ìṣe. Ẹgbẹ́ bá ní mo ṣe fún mi lọ́wọ́ ìṣe náà ni ohun tí mo ti ṣe ó máa bàjẹ́. Tí ayé ò bá rí bí